àbó gbẹ́sẹ̀ wá ṣẹ́sẹ̀ náà ni tọmọ bá dẹ́bù ẹyọ oògùn tẹ́ máa lọ ṣe nǹkan tẹ́ máa lò obìnrin tó wà nú oyún tọmọ ò dúró bó ṣe yẹ kó dúró ètò yìí ló máa jẹ́ kọ́mọ sẹ́ẹ̀tì bó ṣe yẹ kó sẹ́ẹ̀tì ó dẹ́bù ni o ó kẹ́sẹ̀ wá ni o á dúró bó ṣe yẹ kó dúró ní nọ́mà ẹ máa wá ewé ọ̀mísìmísìn yẹn èyí tó máa ń so ojú ológbò ewé ọ̀mísìmísìn ìtàkùn ẹ máa fomi gbó ẹ máa gbó pẹ̀lú omi tẹ́ bá ti gbó pẹ̀lú omi ẹsẹ̀ ó nìtì á ti green síbẹ̀ ẹsẹ̀ kó nìtì á ti green ewé ọ̀mísìmísìn ẹ fi gbó omi ẹ wá ṣe kó nìtì á ti green ẹ wá wá ọyọ́yọ́ ewédú tá fi ń sebẹ̀ yẹn ẹ wá wá ewédú tá fi ń sebẹ̀ ẹ fi ewédú yẹn ẹ fi gbó ẹ fi omi yẹn omi tẹ́ fi ewé ọ̀mísìmísìn gbó tẹ́ ti sẹ́kalẹ̀ yẹn ẹ wá fi gbó ewédú ẹ fi gbó dáadáa yóò máa fà gbọ̀lọ̀gbọ̀lọ̀ báyìí ẹ fi gbó dáadáa ọyọ́yọ́ ẹ wá sẹ́ òun náà ẹ gbé fún obìnrin tí ọmọ dẹ̀bùnú ẹ̀yẹn ẹ gbé fún kó mú ẹ lè ṣe continuously àmọ́ tẹ́ bá ti ṣe lẹ́ẹ̀kan náà ni ó yí padà lọ́mọ ó bọ́ sípò bí sínú ilẹ̀ ìtàlá ẹ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní ẹ̀ dẹ̀ fi fídíò ìránṣẹ́ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò ìdélẹ̀ account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ọkùnrin tó bá nípeni níjà lórí pé aróbòsá ń dà láàmú wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ìdákọ́lẹ̀ ń dà láàmú kò lè pàfọ́ọ̀mù dáadáa ó ní weak erection low sperm count quick ejaculation kíro ọkùnrin náà get transformer 1100 power àti caterpillar kó máa lò papọ̀ bí sínú láì tààlà á pé lọ́mọkùnrin tá lè pàfọ́ọ̀mù dáadáa bákan náà ni obìnrin tó ní ovulation problem kó get transformer bákan náà ni obìnrin tó fẹ́ conceive pẹ̀lú àwọn àìsàn kékèké tó ń dá láàmú bí sọmúro bí àwọn kan bẹ́ẹ̀ kó get caterpillar á conceive easily both couple can use caterpillar also obìnrin tó ní fibroid ẹ get bulldozer med fibroid 50,000 kò síbi tẹ́ ẹ wà tí product wa òde ẹni tó ní blockage tube àti fibroid ẹ get bulldozer med fibroid egbògi láti India ní China ní Arab country àti láfíríkà wà lápapọ̀ síbẹ̀ made from India packed in South Africa àwọn òní fìtọ̀ fọ̀gbẹ́ oògùn tó wà láàlú táwọn gbé kalẹ̀ fáwọn ọmọ mùsùlùmí ni ẹ má wá nǹkan kiri prophetic medicine ni bákan náà ni gbogbo èèyàn tó ní àìsàn èyíkéyìí nínú àìsàn cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá àìsàn míì tí wọ́n ní kò gbóògùn ẹ gbìyànjú kẹ́ get all in one àbí spiritual àìsàn 15,000 naira ní ẹwọ́ sọ̀pọ̀ lórí +2761295689 ó ń forí kókó aláǹtakùn ní oúnjẹ lójú oorun ni ẹ get all in one bákan náà ni miracle leaf